ìbejì ni mo bí tí wọ́n sì gbé ọmọ yọkọ fún mi nítorí pé wọ́n fẹ́ gba ọmọ yọkọ nú ọmọ mi wọ́n dẹ̀ make sure pé operation ni mo ṣe. Ẹ káàbọ̀ sórí ètò Gbẹ̀du Reality Show olúwa ṣe wà kàṣọ lórí ètò yín ẹ wá nǹkan fìdílé kájà máa fi ti gbéyàwó rẹ̀ tó pọ̀rọ̀ báyìí lọ́mọ ilé ti máa ń jẹ tó ń bá sọ pé nǹkan ń bẹ má sọ pé kò sí nǹkan o kódà 10 ń bẹ 15 ń bẹ. Arábìnrin kan ló sọ̀rọ̀ yìí fún mi ó ní kí ẹ bá òun sọ síta ó lóun mọ nǹkan tó yẹ kóun ṣe ó ní àmọ́ òun fẹ́ dẹbírú ó lóun nífẹ̀ẹ́ ọkọ òun àmọ́ òun ọkọ òun nífẹ̀ẹ́ ẹ̀gbọ́n rẹ̀ gidi gan tó fi ṣerú nǹkan báyìí fún òun àmọ́ ó yẹ kó jẹ́ kóun mọ̀ sí kò yẹ kó ṣe lẹ́yìn òun. Ó lóun ti bímọ lẹ́yìn ọmọ yẹn òun ti bímọ dáadáa ó ní àmọ́ ká máa gbọ́rọ̀ ẹ̀ lọ ó ní ọkọ òun tó ń fẹ́ ó fẹ́ òun ní ṣùlọ́kà ni kì í ṣe pé òun lóyún fún ẹ̀gbọ́n ẹ̀ wà òkè ẹ̀gbọ́n ẹ̀ lówó lọ́wọ́ dáadáa wọ́n jẹ́ máa ń tèkè àwọn ẹ̀gbọ́n ò bímọ wọn ò ronú ní wọn ò dẹ̀ bímọ ọkọ wọn iṣẹ́ l'Àbújá àwọn iṣẹ́ ní Èkó ń bíbà so kò jẹ́ kájọ máa gbé wa pọ̀ bọ́kọ wọn máa ń wá àwọn náà dẹ̀ máa ń lọ gbà tó ń lóyún ọlẹ́gbọ̀n ọkọ òun náà lóyún inú òun dùn dáadáa pé orí wọn ló ń pọn wálé wọ́n ti ẹ̀ lóyún wọ́n ní ẹ̀gbọ́n ọkọ òun yìí ìgbà tó ń bímọ ká lọ síbi tó ń bímọ wọ́n sọ pé ẹ̀gbọ́n ọkọ náà wà ní hospital tó ń rọbí operation ni wọ́n ṣe fún un before then doctor náà máa sọ operation fún un wò pé kódà mo sọ mọ́mí òun pọ̀ sọ pé operation mọ́mí òun ní pé operation ní kíni kí ló ṣẹlẹ̀ operation ní kíni kí ló ṣe tó fẹ́ sọ operation wọ́n náà sọ pé òun ò lè dọ́mọ bí ìwọ yóò lè dọ́mọ bí wọ́n sọ fún yàrá pé òun fẹ́ risk ẹ̀mí òun kódà ọkùnrin kan sọ pé wo mi ò fẹ́ rí kíni mọ́mí sì máa sọ pé kíni kan wọ́n lọ operation ni òun pé àwọn ọkùnrin ni máa sọ pé àwọn ò fẹ́ operation ọkọ òun dẹ̀ take care ní pé ó ní mọ́mí sọ pé ó láti jẹ kan tá a bá ṣe kí ni ó ní rárá o àwọn ọmọ má ṣe ti kankan o má ṣe ti kankan fi wọ́n dẹ̀ tẹ́kọ̀ sọ operation yẹn òun ní bíyà ó nífẹ̀ẹ́ òun kò fẹ́ kí ẹ̀mí òun kó lọ sí ni òun dẹ̀ wá òkè òun ní òun dùn sí wọ́n láti ṣe wọ́n láti ṣe torí pé wọ́n fẹ́ gbé ọmọ òun ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n sọ pé operation nígbà tó pọ́ sọ́wọ́ tó wọ̀sì gbà kan tó ń lọ ṣe scan ní hospital lòun ti ṣe scan ní wọn gbà kó ń ṣe scan ní ta o hospital yẹn lòun ti ṣe scan ní hospital yẹn òun ti ṣe scan tó ṣe ògbẹ́ ní wọ́n sọ pé operation ìwé scan wọn ní fóun wọn lọmọ yín wà òkè ọkùnrin lọmọ yín kí ló fẹ́ fi ìwé scan ṣe àwọn máa sẹ́yìn sọ́kọ yín wọn ò dẹ̀ dá sí òun wò wọ́n ìgbà tó fẹ́ tó dúkú máa bímọ wọ́n ní kó òun mú déètì ọkọ òun sọ pé déètì báyìí ló máa wà òkè torí kò ń lè bá wà ráǹdì àṣẹ déètì yẹn ẹ̀gbọ́n ọkọ òun ló mú déètì fún wọn wọ́n ní madam ẹ ti lè bímọ yín báyìí o pé ọkọ yín náà dúdú kan mú déètì wọ́n ní wà déètì báyìí lọ́wọ́ pé bàbá ìyá ọkọ ẹ̀gbọ́n ọkọ òun ló mú déètì lẹ́tẹ̀ẹ̀ta lòun ẹ̀ṣẹ̀ mọ o òun mọ̀ tẹ́tẹ̀lẹ́ o wọ́n ní déètì operation fún òun wọ́n gbé òun olùlé bàtọ́ òun alájú nọ́ọ̀sì àwọn pé àṣẹ ìbejì lẹ fẹ́ bí lẹ ṣe ń ṣe ní gúrúgúrú wọn pé ìbejì bí mẹtọ ṣe wọlé nìyẹn pé ìbejì bí ti báwo ṣáwọn náà bíbejì ni ẹ tẹ ṣe ṣáwọn náà bíbejì ni nígbà mí mọ̀ pé ìwọlé bíbejì ẹ má bínú ó bá lọ àti ṣeun wá ní pé ìbejì bí ti báwo pọ̀ òun àwọn òkú ṣọ́bejì ló ń bí wọn ní ọyọ kan lẹ bí ọmọ yìí ní ọkùnrin ṣé wọn ní ìbejì lẹ wà gbàdá wọn lóyún sọ pé ìbejì ni ó ní àwọn sọ bẹ́ẹ̀ ọmọ kan lẹ bí a ní bóun ṣe bóyá wọ́n ṣe gbọ́ ọmọ kan fún ọmọdé ń dàgbà wọ́n sọ fún pé ìyá ọkùnrin náà pé òun náà tiẹ̀ pé òun náà ń rọbí lọ́wọ́ o ṣòjẹ́ kẹta tó ń bímọ náà sọ pé òun ó bímọ tiẹ̀ àwọn wọn ní wọn lè pariwo kó mọ kinní kan pé torí operation wọ́n tẹ̀ ṣe òun gbà ká mú òun ò mọ nǹkan tó ṣẹlẹ̀ àwọn yẹn dàgbà ó ní àmọ́ tó bá ń ṣe patí tó bá mọ́mọ yẹn lọ wọ́n ní tẹ́ bá ti rí ọmọ yẹn tẹ́ bá ti rí ọmọ ẹ̀gbọ́n ọkọ òun yìí wọ́n ní kẹ́ ẹ má wọ àwọn mọ́ kẹ́ ẹ má wọ àwọn méjèèjì kẹ́ ẹ má wà mọ́ ọ ní wọ́n jọ àwọn débi pé wọ́n máa ń ṣì wọ́n mú síra wọn ẹ̀yin síwájú náà yín báyìí wọ́n ṣe ojú ara wọn báyìí ó yẹ kó n fi wé pé ìbejì kìíní kan ọpọlọ wọn ò tún lọ síbẹ̀ kó wá jíjọ kan bí ọkọ òun ni ó ra fóònù mi ó wá fóònù ní fóònù tiẹ̀ ó ṣe wá fóònù ní fóònù yẹn kò wá lọ́gà ó lọ́gà tó whatsapp ẹ̀ kó ń bẹ̀ tó ti yé yín so ó tún lọ́gà tó whatsapp tó kún whatsapp sí bòmí sí fóònù tuntun yẹn ó ṣe àgbà fún mi fóònù yìí ó dẹ̀ fóònù bá lọ́gà tó whatsapp síbẹ̀ tó bá rí mẹ́sẹ̀jì
ẹ̀gbọ́n ọkọ òun àtọkọ òun tí ẹ̀gbọ́n ọkọ tó wá ń bẹ kọ òun pé kó jọ bó ti ṣe ọkàn ó jẹ́ káwọn ṣe sọ ní pé rárá o ọmọ náà mọ́ndẹ́lẹ́dà tiẹ̀ o pé ọjọ́ kan tóun fún yín ẹ̀gàn kò sí kéèyàn fọmọ yẹn fún yàn bó ń wò pé fún yín no problem kìnìún kan náà ni kò ṣe kó bẹ́ẹ̀ ní kó ṣe bẹ́ẹ̀ pé kó jọ nítorí Ọlọ́run bó ti ṣe ọkàn sí i ó ní kò tó bá ní kó ṣe ọkàn sí i tí kì bá ṣe ìbejì nǹkan àti máa sọ pé ọmọ yẹn kú Ọlọ́run ọba ò fẹ́ ká sọ pé ọmọ yẹn kú náà ní the first one náà báyìí sọ náà ní ká sọ pé ọmọ yẹn kú pé ká pé bẹ́ẹ̀ kò bí ìbejì first one náà ṣe pé báyìí kọ́ ọmọ yẹn kú náà ní ẹ̀ tẹ́ máa gbọ́mọ fún yín tóun máa banújẹ́ pé àǹtí mi ẹ̀wò mi lè ṣe kinní kan mọ́mí ẹ̀ náà bá sọ̀rọ̀ kí ló tó lè ṣe kí ló tó lè ṣe bí àǹtí ẹ̀ ní gbogbo marriage ẹ̀ àǹtí ẹ̀ ló cover ẹ̀ gbogbo ilé ẹ̀ àǹtí ẹ̀ ló bá ẹ̀ kọ́ débi tó wà yẹn kinní kan ìgbà kan òkò bàbá sásùn olórí òun fò lọ ni pé ṣé pé ìbejì lòún bí ìbejì lòún bí ìbejì ni mo bí no I actually give birth to twins and one was taken to my sister-in-law. Only egungun kokoro ọ̀nà pé I don't understand like what olùwà ní kò sí wà lábẹ́ wọn á fẹ́ lọ pé ọkọ wọn pé kò ń bí lérí pé ó ṣe máa ṣe báyìí ní òbò tuntun tẹ̀gẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ wọn bá tún dé sálẹ̀ òun wá tún rí another person ló bá di doctor wípé Ọlọ́run ló yọ wá kíní kan pé one of our nọ́ọ̀sì oṣù kíní kan fẹ́ ṣe kíní kan fẹ́ ṣe bá kan wá ní pé màá náà báyìí sí báyìí ẹni àmọ̀tẹ́ bá ní kẹ̀kẹ́ sẹ́ǹdẹ̀ sí kíní kan fún pé ó yẹ sọ pé ẹ fẹ́ pé kejì lọ fún mọ́mí kíní kan fún wá kan ó ṣáà sọ̀rọ̀ yàmàyàmà nọ́mbà nọ́ọ̀sì yẹn tó wá sẹ́ǹdì sí yẹn bó ń ṣe pick nọ́mbà nọ́ọ̀sì yẹn ni n bá pe nọ́ọ̀sì yẹn ní ẹjọ́ ó rẹ ọmọ òun ibi náà wà kán bóun tèkè wọn ọmọ ẹni tó ń sọ̀rọ̀ wọn ní pé sáàdì wo lẹ ń gbé wọn ní àwọn ògbó sáàdì ibẹ̀ mọ̀ sáàdì báyìí àwọn ń gbé lọ́mọ tá à ń sọ ti wọ 4 years òun ti padà bímọ méjì lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ ni torí onion operation fún yàn ọmọ òun pọ̀ ọmọ ọdún kan báyìí lòún lóyún òun dẹ̀ bí fúnra lára àwọn ni ẹlẹ́ẹ̀kejì òun bí fúnra lára àwọn ni ọkùnrin nìyẹn náà ẹlẹ́ẹ̀kẹta ló jẹ́ tòun lòun tọ́ lọ́wọ́ tó fóun ní fóònù yẹn obìnrin nìyẹn ìgbà tó ń bí lóyún obìnrin yẹn náà bí mo ṣe bó òun ṣe nínú mẹ́sẹ̀jì yẹn náà wọ́n bẹ́ẹ̀ ní gbogbo mẹ́sẹ̀jì yẹn òun bá lọ́ọ̀kì ẹ̀ òun lọ́ọ̀kì mẹ́sẹ̀jì yẹn wọ́n kọ́ screenshot gbogbo ẹ̀ òun lọ print ẹ̀ out láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ òun print ẹ̀ out pátá gbogbo tó jẹ́ bí ìdọ̀tí náà lẹ̀ òun já òun print gbogbo òun já òun fẹ́ kẹ́ ìbọ̀dì ní kiri òun print out òun báǹdẹ̀ òun dé òun fi báǹdì sí òun ṣíwájú òun sẹ́yìn òun gbélẹ̀ wọ́n ṣe àpè náà sí i wọ́n ní pé òun sọ pé òkè mo fẹ́ rí yín ẹ̀yìn ni mo tẹ́kì mo fẹ́ rí yín nígbà ẹ fẹ́ rí mi òkè tó máa ti wá sàdúgbò máa jẹ́ kẹ́ ẹ mọ̀ ṣé ẹ lè wá lé nìyí ibẹ̀ yẹn jìnnà wọ́n fún yín lówó mọ́tò oníbo ṣe wá nìyẹn oníbo ṣe pàdé nìyẹn bó ṣe rí wọn bá madam ọmọ yín kọ́ kíní kan wọ́n sọ pé ìkànnì ṣé pé mọ̀ pé ìbejì ló ń bí njọ́ kan dànù èdè ṣe báyìí fún un ó ní mi mọ̀ pé ìbejì ni mo bí ó yẹ fi ojú ń ṣe pé ẹ mọ̀ pé ìbejì làwọn ọmọ mi kò sí wàhálà ń bẹ ẹ̀yin náà fẹ́ join wọn nìyẹn tó wọn bá wọn fa kéèsì àwọn ò sí bẹ́ẹ̀ o kódà bọ́rọ̀ òṣìṣẹ́ lẹ̀ ilé kọ́ bẹ̀rẹ̀ sí ń ká blololo wẹ̀ wọ́n á pè wọ́n sínú kìíní wọ́n á ní kókó ń dákẹ́ nínú iṣẹ́ nursing àṣírí wà ń bẹ̀ wọ́n kódà kí tó lè lòun ṣe kúrò lọ hospital yẹn because doctor yẹn ó ń ṣe oríṣiríṣi kìíní kan ìgbà kan mo ní ikú ló bo doctor yẹn láṣìírí olóyè pípa tí wọ́n kú tán hospital wọn dàwòrò torí ìwà ìka tó wà lọ́wọ́ àmẹ́yìn yìí pẹ́ẹ́nì sẹ́wọ̀n yìí díẹ̀ ló máa kú àǹtí ṣe o kí ni kí n ṣe ojoojúmọ́ báyìí mo máa ń rántí pé ìbejì ni mo bí kí ni kí n ṣe ẹ jọ̀ọ́ ẹ gbà mí nímọ̀ràn kí ni kí n ṣe ẹ ṣe.